to leave Nigeria for them, that Nigeria is an Islamic country. Abo fẹ́ sọ wípé ó tí ìwà wí ẹ̀ pé ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ṣé mọ̀ wípé President Trump wọ́n sọ wípé there is a Christian genocide. Gbogbo everybody pátápátá ló ń deny wípé it is not true, including Baba Tinubu. Everybody ni wọ́n sọ wípé irọ́ ni, it's a lie. Irọ́ ni Baba ni President Trump ń pa. There is nothing like a Christian genocide. Ṣùgbọ́n ní ìgbà tí àwọn Malam ní Kano tó ti wá ṣe fídíò tó bọ́ síta to proclaim Nigeria as an Islamic country, that it belongs to them, the Fulanis, that any other tribe or ethnic tí ò bá ti lè faramọ́, you should leave Nigeria because it belongs to them. That they really confirmed it. There is a Christian genocide in Nigeria. Congratulations to every Christian. Ajẹ́ wípé Ọlọ́run ò sùn. Ìṣẹ̀dá àwọn innocent Christian tí wọ́n ti pa, ẹ̀jẹ̀ wọn ṣiṣẹ́, onílẹ̀ ṣiṣẹ́. Rántí o, Igbo onílẹ̀ ti sọ wípé láti June ká farabalẹ̀ títí wọ January, títí wọ ìgbà tó máa ṣe presidential election. Àwọn àṣírí ìkọ̀kọ̀ tí ó ń pè ní àṣírí tó ń pè ní Nàìjíríà ó máa bẹ̀rẹ̀ sí ní tú. Ìwọ tí o bá mọ how powerful tí fídíò àti statement tó jáde lẹ́nu Malam yìí tó jẹ́, then you are in for it. Alpha ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ wo iye ọdún tá ti ń pè yín. Ilẹ̀ rò ipò bí Yorùbá nation gan-an. These are the things tó bí Yorùbá nation. Ṣùgbọ́n èyí mọ́ wa lọ́wọ́. Ẹ wá jẹ́ kí sọ fún yín kí tó gbé fídíò wọlé. Nǹkan tó sọ nínú fídíò tí mo fẹ́ gbé wọlé, ó ní mo kọ́kọ́ fẹ́ kà fún yín. Ẹ farabalẹ̀ kẹ́gbọ́. Ó ní, here, I urge you to prepare your vote. Let us show the world that infidels are lying, that they outnumber us. Show the infidels their limits. Nigeria is a Muslim country, and if you don't want to accept a Muslim ticket, you should leave Nigeria because it belongs to us. If not because of Muslim ticket, the Christians in Nigeria will think they are more than us. This is why we must make sure the Muslim tickets continue to succeed so that our dominance will remain sustained. Sheikh Yahya Jenge, preaching to Muslims. Kí ẹ lè gbọ́ dáadáa ẹ̀yin tẹ́ gbédè yẹn bóyá Hausa ló sọ bóyá Fufude ẹ lè gbọ́ lẹ́nu ẹ̀. Tẹ̀lé mi kẹ́ wá wo fídíò yìí. Tutar musulunci in kira jama'a ku taho mu yi Muslim. Na sani cewa kafirai na jin zafin wannan kalma, to amma ba akwai Kiristoci ba akwai Yahudawa ba akwai masu bautar magiro ba. Ni musulmi mai wa'azin musulunci da na ce muslim ne na taba nasu. Na haɗa kirishin. Bá wọn jà, ẹ jà wọn lógun. Wọ́n kù zuhum, kẹ́ mú wọn lẹ́rú. Wọ́n zuruhum, kẹ́ tilẹ̀kùn mọ́ wọn málé. Ẹ sédè mọ́ wọn. Ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà, wọn gbọ́dọ̀ lóko, wọn gbọ́dọ̀ lọ ọjà. Ẹ tilẹ̀kùn mọ́ wọn, ẹ gbọ́dọ̀ jáde, agbọ́dọ̀ ní yíta. Ẹ sédè mọ́ wọn. Àwa mùsùlùmí la lẹ́tọ̀ọ́ àti ṣe kèfèrí mọ́lé. Kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ̀ọ́ àti ṣe wa mọ́lé. Wakihudu lahum kullu marsadin. Bí tá bá ti bá wọn ẹ fìdí wọn gúnlẹ̀ síbẹ̀. Gbogbo ẹ bá wọn ní bòbá tán fa pamọ́ sí ẹ dè wọ́n bẹ̀. Ẹ dè wọ́n mọ́ bẹ̀. Ẹ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀. Ntọ́lọ́ sọ náà kúrò nínú. Mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé n tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún ẹ̀yìn o. Ohun tó yẹ kẹ́ ṣe fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o. Ẹni tó yẹ kẹ́ àrẹ́sì ẹ̀ tẹ́ ẹ̀ bá àrẹ́sì ẹ̀ òun àrẹ́sì yín. Wà nínú fídíò yẹn, ẹ tẹjúmọ́ fídíò yẹn dáadáa bó ṣe ń ṣe àwọn àlàyé yẹn. Ẹ rí wípé inú gbogbo àwọn political class tó wà ń bẹ pátápátá, gbogbo everybody tó wà ń bẹ yẹn, inú gbogbo wọn dùn. Ẹ rí bó ṣe pàtẹ́wọ́ tó ń celebrate tínú wọn dùn because wọ́n ti ń gbé agenda wọn jáde. The time has come to unleash that agenda. Either we love it or we don't like it. Bàbá Tinubu, ó ti ṣẹlẹ̀, wọ́n ti tú àṣírí yín sí gbangba. Gbangba ti dẹkùn bẹ́ẹ̀ kedere ti bẹ́ẹ̀ wò. Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? Ṣùgbọ́n mò ń bọ̀ kí n tó dé tán pátápátá. Uncle Fẹ́mi Fani-Káyọ̀dé wọ́n kàn kankan lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ pa.
I received over 100 frantic calls and messages of deep concern from both Christians and Muslims over the weekend after Sheikh Yahya Jigri's comments at a Kano event were made public. There is only one thing worse, and that saddened me more than what he said, and that is to have seen my friend and brother, the governor of Kano State, cheering him on and celebrating it. We will not keep quiet and watch our faith being dragged all over the floor because of politics. Uncle Femi Fani-Kayode, ta ló bá yín sọ̀rọ̀ faith nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Àwọn ilé ìfẹ́ Islamize and Fulanize Nigeria ẹ̀ ń sọ̀rọ̀ faith. Ó dẹ̀ pé anyway. Only politics and earthly power come and go, but faith and the afterlife is eternal. Still, get the message. Nobody is talking about faith here. Jẹ́ kí ọ̀rọ̀ kó yé yín, kẹ́ yé wọgbó lọ. Uncle Femi Fani-Kayode, face the reality, call a spade for once in your life, and damn the consequence. Ṣé nǹkan tí máa wà lára gbogbo yín ṣá? Ta ló ń bá yín sọ̀rọ̀ faith nínú ọ̀rọ̀ tó sọ? Uncle Femi continue, only you do not talk like that in a country with over 120 million Christians and over 120 million Muslims all living in the same space. And if you insist on doing so, you are looking for trouble and stuck in a cataclysmic crisis, which nobody wants, which will consume us all, and which we must avoid at all costs. This is especially so when we are already being falsely accused of Christian genocide and of harboring an agenda to Islamize the country and do away with all Christians by some of our American friends. Uncle Femi Fani-Kayode, kúrò nídìí ìdò eré ọmọdé ni. Àti gbọ́n Yorùbá ti gbọ́n kọjá level tẹ́ ń lọ yẹn àti rìn jìnnà. Ẹ má drag faith síbí because the Fulani cabal, the northern cabal, the northern caliphate are not talking about faith or anything níbí. Ẹ̀yin lẹ ti fẹ́ máa fi ọ̀rọ̀ faith sí sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n sọ, ibo lẹ ti gbọ́ faith ń bẹ̀. Call a spade. Ẹ yé parabulate, wọ́n ti fi ṣe yín. Ibo nínú ọ̀rọ̀ tí Málàmù yín sọ, ibo lẹ ti gbọ́ ọ̀rọ̀ faith ń bẹ̀. Ó sọ̀rọ̀ ó clear. Gbogbo nǹkan tó dé sọ ń bẹ̀ yẹn gbogbo ẹ̀ láti pariwo wípé this is their agenda, this is what they are working towards. That gbogbo ẹ̀yin àgbààgbà wa, arise, stand up on your feet. Ẹ wo ogun tó dúró níwájú yín tó fẹ́ consume ìran Yorùbá tá ò ní gbúrò wa mọ́. Ẹ fi gbígbó ẹ fi ṣaláìgbọ́, ẹ sásábẹ́ politics, ẹ ń rò wípé ṣe là ń parọ́ mọ́ wọn ní north, bọ́ ẹ mọ̀ wípé Yorùbá kì í ṣèyàn bẹ́ẹ̀ náà. Kí ni èrè ta fẹ́ jẹ ta bá parọ́ mọ́ àwọn northerners pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ ṣe? Okay, láti ọ̀rọ̀ Yorùbá nation tọ́pọ̀lọpọ̀ yín sọ wípé àwọn politician kan ló kó wa jọ, ṣẹ́ ti rí ara nǹkan tó bí Yorùbá nation gógógógó lẹ́rìí. Àwọn nǹkan tó bí Yorùbá nation movement ta fi sọ wípé ká tètè kúrò kí wọ́n tó Islamize Nàìjíríà, torí kò sọ́jọ́ tí ìran ọmọ aládé, ìran baba ńlá baba kú tèmi tá a gbé adé wá látọ̀run tá a máa wá fi orí sí abẹ́ Fúlàní láti máa control wa. Ó dẹ̀ ipá agenda yẹn ò yé yín. Wọ́n fẹ́ Fulanize Nàìjíríà in the sense that gbogbo Fúlàní Governor Bala ti sọ náà, ó ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú interview. Only by the time they are through in Nigeria, they are going to call on every Fulani tó wà ní the whole world. Ipe kó máa bọ̀ Nigeria, wọ́n ti ní country nìyẹn. Bí wọ́n ṣe lé black kúrò ní Arab tó sọ di Arab country. Ó tí ìgbọ́rí nínú ìtàn wípé black ló ní gbogbo Arab country tán claim lẹ́ni. Gbogbo dúdú tó wà ńbẹ̀, wọ́n pa wọ́n tán pátápátá, àwọn wá take over. The same ogun yẹn, òun náà fẹ́ wá jà nínú Nigeria. Wọ́n fẹ́ pa Nigeria orúkọ bí àwọn ní change ẹ̀ lórúkọ sórúkọ mi a máa jẹ́ Nàìjíríà, but ó máa jẹ́ pé Fulani country fully tán bá ti lè rí àyè láti Fulanize Nàìjíríà. Gbogbo ethnic, èmi ni Igbo, Yorùbá ni o, any other ethnic o, ibi obi oní gbogbo Hausa o, every one of us have become a stranger in our own land under the Fulanization agenda. Wọ́n á tún wá continue pẹ̀lú ẹ̀wọ̀n dúró bẹ̀, wọ́n á Islamize ẹ̀. Àwa wà fully bíi ti Iraq, Iran, Afghanistan. That is the agenda. Àbí mo parọ́ ni? No now, mi ò parọ́. Ṣebí ó ti pẹ́ ta ti sọ, tẹ́ sọ wípé irọ́ ni. Ìsìn tí wọ́n dẹ̀ ti wá fi ẹnu ara wọn sọ síta, tó confirm ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí lẹ rí sí. Tẹ́ bá inú mi dẹ̀ dùn. Tẹ́ bá tẹ̀síwájú lẹ́yìn fídíò títí ẹ̀yẹn, ẹ rí wípé Kano governor wà ńbẹ̀. Ó pàtẹ́wọ́. Yes, because it is their plan.
ẹ̀rí pójoojúmọ́ ni mò ń pariwo nípa nọ́dánà ó tó stage mo ní má ti máa ṣàlàyé wípé ẹ̀yin olólùfẹ́ Dara, ẹ̀yin Dara fans ẹ má rò pé mo kàn ránṣọ mọ́ nọ́ọ̀tì o, ibi tí ò nílẹ̀ darí mi sí ni o, mi ò dánira mi ni o, àwọn iṣẹ́ tí Ọlọ́run fẹ́ kí n ṣe ibi tí àwọn nǹkan yẹn rọ̀ mọ́ ni o, ẹ kàn máa gbà ni ẹ má jẹ́ kó ta yín létí o, torí got to a stage mo rí wípé ẹ fọ́ gbé nǹkan kan mọ́, ẹ ti fẹ́ máa ṣe bí ti ọ̀rọ̀ Yorùbá nation gbà yẹn tó jẹ́ pé ní ọ̀dà tí tó bá wà important information tó bá pass sí yín ẹ fẹ́ gbọ́ Yorùbá nation, talk about Yorùbá nation lẹ fẹ́ máa gbọ́, ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí tá bá ń sọ àwọn àṣírí nǹkan tó yẹ kẹ́ mọ̀ plan wọn, ọ̀pọ̀lọpọ̀ yín ò ń fẹ́ ní interest mọ́ tí ò bá ti jẹ́ ọ̀rọ̀ Gani Adams, OPC, Chief Iru Ekun, ìyẹn nìkan lẹ fẹ́ gbọ́, ẹ dúró síbẹ̀ tó mi fi máa tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu tá gbé yín lọ dìrùn ibi tẹ́ máa dúró sí tẹ́ máa ṣàbòsí tẹ́ máa kí àbòsí bọ́ gbogbo nǹkan nìyẹn. Now ọ̀rọ̀ tí Fẹ́mi Fani-Káyọ̀dé sọ nìyẹn, kí lẹ rí sí? ṣé ìsìn ni bàbá FFK náà ṣẹ̀ṣẹ̀ realize wípé tí agenda yẹn bá come to pass ó máa consume all of us? It's never going to consume Fulani because wọ́n ti conquer wa nìyẹn. ṣé mọ iye ọdún tí wọ́n ti ń gbìyànjú láti conquer wa tí àwọn àgbà náà ò fààyè gbà wọ́n, ṣùgbọ́n ẹ̀yin àgbà òní ẹ ti gbàbọ̀dẹ̀ fún wa. ṣé wá rí kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni o, kàkà tí ìran bàbá ńlá bàbá mi ìran ọmọ aládé tá a fi máa di ẹrú lábẹ́ Fulani agenda àti Islamization, ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá àkọ́kọ́ ṣèdájọ́ fún yín náà. Wait for us, we are coming. Uncle Lere Olayinka ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ, tẹ́ bá continue pẹ̀lú fídíò yẹn ẹ rí nǹkan tí Yorùbá fanatic àwọn Gumi set bíi ti irú Málàmù yìí yàyà ẹ̀ ti Yorùbá fashion, ẹ rí nǹkan tó sọ, ẹ rí nǹkan tó ń kà jáde nínú Quran. Ó ní Uncle Lere Olayinka ní this cleric by name Shafi Adeba said Muslims have rights to enslave non-Muslims. He declared war against those he called infidels rooted in Islam, and he is preaching this nonsense in Yoruba land, a land of educated and civilized people with Christians, Muslims and traditional religion worshippers living together under the same roof. Me thinks people like this man should be behind bars because extremist preacher like him caused Boko Haram that Nigeria is still battling today. Uncle Lere Olayinka, are you now trying to tell us that you have never been hearing all these fanatic Islamic preacher on social media about Are you telling me that you have never come across one of their videos like the Mufti Iwo, like Obaolu Iwo, like Imam Tolia ní Ògbómọ̀ṣọ́ and the rest of them? Ṣé Baba Fẹ́mi Fani-Káyọ̀dé ẹ fẹ́ sọ fún wa wípé gbogbo bí àwọn people ṣe preaching tí somebody like me and the rest of us tí à ń pariwo wípé ẹ̀yin governor, ẹ̀yin government officials, ẹ̀yin ọba ẹ pé gbogbo àwọn religious leader pátápátá kẹ́ wọ́n wọn any one of them tó bá ń preach ọ̀rọ̀ burúkú báyìí ní ilẹ̀ Yorùbá tó fẹ́ dá ogun ìjẹ̀sìn sílẹ̀ kẹ́ ẹ sọ fún yín pé ó máa ṣẹ̀wọ̀n. Ṣebí gbogbo yín fetí ẹ ṣe ti bẹni pé ìgbọ́ wa ni? Ṣé mọ iye fídíò tá ti ṣe láti yọdún? Ṣebí gbogbo yín pretend bẹni wípé ìṣe làwa ìfẹ́ wá kógun jẹ ilẹ̀ Yorùbá? Nísìnyí tẹ́yìn náà ti wá fojú ara yín tẹ́ ti fojú ara yín rí. Tẹ́ ẹ̀dẹ̀ ti fetí gbọ́ àwọn eléyìí agenda tó ti plan more than 30-40 years ago ni. Tẹ́ lè tètè lọ gbọ́ 1 billion yóò dẹ̀ lè stop ẹ̀. The only thing ta lè ṣe is to stand up right now ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ọmọdé àtàgbà, gbogbo wa ká dìde. Ẹ ti fetí ara yín gbọ́ confirmed gbogbo pátá tí sọ láti yọdún yìí. Ẹ ti gbọ́ ń bẹ̀ báyìí wípé wọ́n ti confirm ẹ̀ wípé agenda wọn nìyẹn, wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ yẹn débì kan, wọ́n dẹ̀ ti gbéṣẹ́ fún àwọn bíi Mufti Iwo, Ajígínárìn Owówọ́jà, any Islamic cleric preaching Yorùbá land tó bá ti múra kankan pé kó gbé ṣàríà wá is working for them, for the agenda. Ẹ gbàgbé bí yóò sọ Yorùbá àbí ẹ lóhùn ọmọ Yorùbá kò jọ ọmọ Yorùbá, àsìkò tá a máa dára wa mọ̀ lélẹ̀ àwọn èèyàn ń ṣara wa mọ́. Ṣé ti rí wípé ti wọ gàù? Ṣé ti rí wàhálà tí nǹkan tó bí Yorùbá nation tí ọ̀pọ̀lọpọ̀ yín lọ ń parọ́ tẹ̀rọ wípé àwa lè ṣe ara yín lè ṣe? Don't worry. Bàbá Tinubu now nǹkan kan wà ní ọ̀rọ̀ yìí tí mo fẹ́ ṣe lálàyé fún yín bàbá Tinubu. Ṣé rí nǹkan tó ń ṣe yìí another game tún wà ń bẹ̀. That is one. Another thing tí mo tún rí ń bẹ̀. Bàbá Tinubu, please come out and debunk this video because full video yẹn tó ti sọ̀rọ̀ yẹn ó sọ débi wípé àwọn máa continue láti máa support Tinubu, ó ní kí gbogbo wọn support Tinubu because Tinubu ó wà in support of Islamizing US. Agenda wọn nìyẹn.
ó ní president Bola Ahmed Tinubu lọ wo full fashion ó ní any leader tó bá ti support láti pé kó islamize United United States of America ó ní leader yẹn tó bá ti ní kó islamize ibẹ̀ ipe irú good leader tó ń wá nìyẹn pé kí gbogbo wọn kó support bàbá Tinubu ṣé dẹ̀ mọ̀ wípé president Trump bá yín po wàhálà wípé there is a Christian and Christian genocide in Nigeria ṣebí gbogbo ẹ̀yin Lérí Ọláyé uncle Lérí Ọláyínká uncle Fẹ́mi Fani Káyọ̀dé uncle Báyọ̀ Ọ̀nànúgà gbogbo yín lẹ̀ ń kógun ti Trump tẹnirán ni ó fẹ́ wá dá Nàìjíríà rú ni ọ̀pọ̀ yín àìmọye yín lẹ ṣépè tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbógun tì títí tẹ́ fi lè lọ tẹ́ jẹ́ kó ṣiṣẹ́ yẹn ẹni kò sí nǹkan tó ń jẹ́ Christian genocide àwọn bandits lásán ni ìgbà tí àwọn tó ń ṣe tán plan tó orchestrated tó ti wá bọ́ síta wípé this is their plan wọ́n ní ká máa lọ àwa Christian àwa traditionalist àwọn modern Islamic people tí wọ́n fààyè gba jihadist wọ́n ní FIDIO ní gbogbo wa tá a bá ti lè gbà kí wọ́n Fulanize wa kọ́ndé Islamize wa ká máa ṣerú lábẹ́ wọn wọ́n ní ká fi Nàìjíríà sílẹ̀ fún wọn that is an Islamic country it does not accept Christian and traditionalist anymore and Muslim ticket has come to stay because it give them more power to dominate us. No na kí ló tún kù tẹ́ fẹ́ gbọ́ àwọn àlàyé tí mo ti ṣe láti joy kí ló tún kù tẹ́ fẹ́ gbọ́ inú mi dùn ayọ̀ mi kún wípé wọ́n bọ́ síta this time around onílẹ̀ tí wọ́n lẹ́nu jáde wọ́n wá sọ now bàbá Tinubu kí ló ń ṣẹlẹ̀ gangan are you playing Yorùbá bàbá Tinubu president Bola Ahmed Tinubu ẹ wá don't tell us wípé ẹ ń fi Yorùbá ta game ẹ mọ̀ wípé ikú fẹ́ pa wá ìran Yorùbá run ẹ dẹ̀ dákẹ́ because of your own selfish gain nítorí pé ẹ fẹ́ become president nítorí pé ẹ fẹ́ remain there and you kept quiet wípé tẹ bá ti ṣe nǹkan tẹ́yin fẹ́ ṣe tó bá wu Yorùbá kán take ara wọn ó bá wu Yorùbá kán má take ara wọn bí ikú bá pa wá bí ò bá sí ìran Yorùbá mọ́nú ayé ká parẹ́ is that your plan? Because don't tell me President Bola Ahmed Tinubu that you are not aware of this agenda before you accepted that Muslim ticket sir. Wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ ogun ti fẹ́ dé láàrin Yorùbá báyìí ibi nìkan kọ́ là ń lọ ẹ tẹ̀lé mi. ẹ mọ̀ ga yín lọ́gàá o ẹni tí ò bá ti dalẹ̀ mò ń sọ o ẹni tí ò bá ti dalẹ̀ ni mò ń sọ o mọ̀ dalẹ̀ náà fàwọ̀ dá o orí àríwú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni báwọn méje lọ́mọ ẹ̀yìn Jésù tí bá kápùn ẹ̀ gangan kó ń kówó sí lọ́wọ́ ṣé kò dalẹ̀ èmi máa rọ̀ yín torí ohun tí a gbé dání ìtìbílẹ̀ lélẹ́yìí Jésù máa mú ẹ̀yìn òun sọ̀rọ̀ ogún ọdún lẹ́nìí ó láforíjì lọ́pọ̀ ànábì wa Muhammad kò tètè fìyà jẹ̀yàn a máa ń gbé ó máa dára ó máa ṣètòríjì ó máa bẹ̀rẹ̀ ó máa bẹ́ẹ̀tì àfìbọn búra àfàdá búra àfìsàngó búra wọ́n gbé tàǹgẹ̀tì ni mọ́tò ò ní pa yín o àsìkò ò ní bà yín o bẹ́ẹ̀ bá ṣe rù á máa dún ìyọ́nà ọlọ́ọ̀bẹ yín ẹ má dalẹ̀ Oòduà ẹ má dalẹ̀ Oòduà bàbá Ọọ̀ni lẹ wá báyìí gbogbo bí bàbá bá ṣe bá yín sọ̀rọ̀ ẹ tẹ̀lé o. wọ́n máa wo ọkọ̀ yìí wọ̀ ni. báyìí kan báyìí kọjá ní ọ̀rọ̀ ẹ̀ náà sọ. ẹ nà. ẹ gbọ́ àbí. ẹ̀yin èèyàn mi US imam tí
ó lọ sí court lọ́jọ́ sí tán ní wọ́n stop láti pé kí Chief Igboho kí wọ́n wá sí Kwara tí ọ̀rọ̀ yẹn di jantolo online. Okay, ṣé US imam náà pè ní àbí èwo tí mo bá right? Okay, ṣùgbọ́n tí mi bá right ẹ jọ̀ọ́ ẹ correct mi níbi comment section. God bless you for your understanding. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ pè mí lánàá wípé má yìí ṣe fídíò jáde US imam kó ṣe fídíò jáde pé they were highly disappointed nínú Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ fi sad wípé Chief lè sọ Ìgbòho lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wípé àwọn máa US imam sọ wípé Chief Igboho pé àwọn wọ́n dẹ̀ sọ̀rọ̀ dáadáa pọ́kàn wọn ti wá balẹ̀ nítorí Chief Igboho sọ fáwọn pé even wọ́n máa hàdí Fúlàní sí inú Iru Ekun. Ẹlẹ́wà disappointed wípé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ṣe rí statement tẹ́ fi kẹ́yìn yẹn wípé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ yẹn òun ni kémi àti yín jọ dì mú. Kò lè jẹ́ bẹ́ẹ̀ ni. Ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ ni? Kò lè jẹ́ bẹ́ẹ̀. Tí ẹ bá lọ wo fídíò máa yẹn tó ti sọ̀rọ̀ wípé Chief Igboho pé àwọn wọ́n jọ sọ̀rọ̀. Nínú àwọn àlàyé tí Igboho sọ, nínú àwọn àlàyé ọ̀rọ̀ tí US imam sọ, ẹ ní láti máa rárá fi balẹ̀ wọn ọmọ Yorùbá. Ọmọ ìran mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá àti bàbá Igboho. Bàbá Igboho ti kú, ìyá Igboho ti kú, ọmọ òkú ọ̀run ni, ẹ̀yin lẹ́kù ní ìyá àti bàbá fún. Ṣé lọ́kàn títí yín ẹ dẹ̀ rò wípé Igboho á sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn àbí Igboho máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Padà lọ lísì sí àlàyé tí US imam yẹn sọ dáadáa. Ọ̀rọ̀ yẹn á padà yí ẹ tó bá rárá fi balẹ̀ tó dẹ̀ mọ̀rọ̀ gbọ́. Wọ́n jọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wọn ni. Kò dẹ̀ sí nǹkan tuntun nínú nǹkan tí Chief Igboho bá US imam yìí sọ ju wípé àwọn nǹkan tó ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ògbógun ti Fúlàní ẹ wá rántí o. Ṣé ẹ mọ̀ wípé ńgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé kí Igboho má gbé Iru Ekun wá, ó ní Yorùbá Nation activist Yorùbá Nation activist náà mọ̀ sí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni wá, we are not ashamed. Igboho sì sọ wípé òun ò ń ṣe Yorùbá Nation activist. Tẹ́ bá rò pé by naming him that bí a condemn ẹ̀ láéláé. Ìdí ni wípé a ò pààyàn àbá kankan jẹ́lẹ̀ Yorùbá. Ìsìn ló ti wá ń yé gbogbo yín that we actually meant well for Yorùbá land. Àkótó àjèrè. So kí ni àwọn nǹkan tí Chief Igboho sọ even nígbà tí wọ́n lọ sọ́dọ̀ kábíyèsí ní Igboho nígbà tó jẹ́ àwọn aboyún kan gbé? Kí ló ṣẹlẹ̀? Igboho ní àwọn ò wà against Fúlàní gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe sọ because Ganiyu Ige Adams àti àwọn mufti Ìwó, Olúwo àǹkó gbogbo wọn yẹn, gbogbo sẹ́ẹ̀tì wọn yẹn pátápátá, àwọn ni wọ́n ti ń manipulate ọ̀rọ̀ Yorùbá Nation nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation torí wọn fẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n join wa. Wọ́n ní irọ́ ni, wọ́n ní ṣe la sọ wípé tá a bá ti gba Yorùbá Nation a máa pa gbogbo àwọn mùsùlùmí rẹ́, ẹbọ nìkan la máa ṣe ń bẹ̀. Statement yẹn ni wọ́n fi confuse ẹ̀yin mùsùlùmí òtítọ́ àti tòdodo. Bàbá ṣe gbìyànjú tó àìmọye mùsùlùmí ló wà nínú movement àjọ wà ń bẹ̀ tó jẹ́ sheikh, chief imam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n dẹ̀ fi bò. Tó jẹ́ sí wípé ẹ̀yin tẹ́ believe ọ̀rọ̀ ẹnu mufti yẹn tó sọ kinní yẹn fún yín, ẹ̀yin gan ti ní ìwà ìdánù yín tẹ́lẹ̀, ń ṣọmọ Yorùbá rere, ń ṣọmọ ìran rere tẹ́lẹ̀, belong sọ́dọ̀ wa lẹ ṣe believe ẹ̀ because ẹ bá belong ẹ̀ ṣé ó possible lórílẹ̀-èdè títí wa nílẹ̀ Yorùbá kan máa ṣe ẹ̀sìn kan? Tó bá jẹ́ wípé Yorùbá like ẹ̀sìn kan ní, kí ló dé tán accept Christianity? Kí ló dé ńgbà tán gbé ẹ̀sìn Mùsùlùmí wá? Kí ló dé tán gbà? Kí ló dé tán ránṣẹ́ ọmọ wípé ìṣẹ̀ṣe nìkan la fẹ́ máa gbọ́ nínú ilẹ̀ yìí, kò gbọdọ̀ sí ẹ̀sìn míì? Nǹkan tó bá mú Yorùbá gba ẹ̀sìn mìíràn wọlé lẹ́yìn ìṣẹ̀ṣe tán fi tu ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá, ibo ló ṣe ìsìn la ṣe wá fẹ́ stop ẹ̀sìn yẹn? Kẹ́ lè máa mọ how manipulate bó ṣe manipulate everybody, how terrible these people are. Ṣẹ́tìrí. Now, Igboho wá sọ fún àwọn Fúlàní wípé ẹ má gbé nínú igbó láyé àtijọ́, bóyá àṣà yín ni kẹ́ máa gbé nínú igbó. Ṣùgbọ́n níbi tí ilẹ̀ gbé lójú, níbi tí ojúmọ́ délé ní 2026 tá a wà yìí, ayé ò gbé inú igbó mọ́ o. Ẹ máa bọ̀ nílùú tó bá jẹ́ lótìtọ́ àti lódodo, lẹ̀ ń gbé ìgbésí ayé àlàáfíà. Àwọn tẹ́ ẹ fẹ́ gbé pẹ̀lú wọn, tẹ́ ẹ wà ní orí ilẹ̀ wọn, ìlú náà gbé, ó yẹ ẹ̀yin náà ẹ kó ẹrú kẹkẹrù yín, ẹ wá máa bá wọn gbé nínú ìlú. Ẹ má lọ takú sínú igbó, torí inú igbó yẹn náà máa ń jí àwọn èèyàn gbé láàrin ìlú, tó máa gbé wá, wọ́n máa pa wọ́n síbẹ̀, wọ́n dẹ̀ tún máa gba ransom.
Àwọn àtẹ̀síwájú pé ìwọ tó bá jẹ́ Fúlàní tó bá ti wá lè báràlú gbé nísìn tó jẹ́ inú igbó ló wà àtẹnitẹ̀ tó bá ń rèdí inú igbó tó bá bẹ́ẹ̀ ń bẹ̀ wàá jìyà kí ló ń gbé ń bẹ̀ ṣe kí ló ń ṣe ń bẹ̀. Ẹjọ́ the same àlàyé yìí náà ni Chief Igboho máa ṣe fún US imam. Wọ́n wá ní US imam wá continue wípé àwọn gbé information wípé Chief Sunday Igboho ó fẹ́ wá lọ́ọ̀ṣì Iru Ekun ní Kwara State and ó fẹ́ wá sí Ìlọrin láti wá fi Iru Ekun kó fi pa Emir Sulu Gambari ìyẹn Emir Ìlọrin. Ẹjọ́ ibo ni Igboho ti sọ bẹ́ẹ̀. The same set of people Mufti Iwo tí wọ́n manipulate ẹ̀yin mùsùlùmí wípé Yorùbá nation wọn ò fàyè gbé ẹ̀yin mùsùlùmí àwọn náà ni wọ́n tún sáré lọ́bẹ̀ pẹ̀lú Ganiyu Ige Adams lórí ọ̀rọ̀ Yorùbá nation nígbà tí wọ́n ti gbé sábẹ́ kó máa parọ́ tàn wá kó máa gbowó kó máa gba millions kó máa ra ẹṣin funfun àtẹṣin dúdú kó máa ra màálù kó máa rí mọ́lẹ̀ lóye kó lóun ṣètùtù kó máa ní Yorùbá ibi tẹ́ bá ti lọ náà lòun lọ ibi tẹ́ bá ti lọ lòun lọ àbọ̀ kì í gbọ́ngbà yẹn gbà Yorùbá nation tó bá ti fẹ́ tọ̀ wá tó tún fẹ́ gba fresh owó nínú One Voice Yorùbá One Voice tó dálẹ̀ ńgbà náà wàá máa gbé ibi tí Yorùbá bá ti láwọn lọ làwọn lọ ìgbà tí wọ́n jí àwọn èèyàn gbé lóríire tí Yorùbá níbi tá à ń lọ lélẹ̀ kí ló dé tó tàdí mẹ́yìn ṣèbó ti sọ fún wa pé ibi tí Yorùbá bá lọ kí ló dé tí ò káwọn ọmọ bọ́ìsẹ̀ ó yẹ ìwọ́nú gbó yẹn lọ ibi tí Yorùbá láwọn lọ nìyẹn ó proof fún wa ṣé kò tàdí mẹ́yìn títí tó fi gba àwọn ọmọ oríire kò rí nǹkan kan ṣe wọ́n wá gba àwọn ọmọ oríire tán àwọn ọmọ tiẹ̀ wá ṣe fídíò ní express wọ́n wá káwọn wèrè kan sínú bọ́ọ̀sì à ń gbọ́ ẹ wá máa bọ ẹ̀yin báńdíìtì àwa ń bí ìyàwó àtọmọ wà ń bẹ̀ ẹ wá jí wa gbé orí yín ti burú lẹ́yìn tó jẹ́ wípé àwọn tí OPC ọ̀dọ́ yín tí àwọn Fúlàní jí gbé ní Kwara títí dìsí ẹ̀ tí ì rí wọn gbà á lẹ̀ kẹ́ lè máa mọ bí géèmù ṣe lọ ni mo ṣe ń tú gbogbo ẹ̀ palẹ̀ o ọwọ́ kan wọ́n ni o Gani ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mufti Iwo ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Mákindé gbogbo àwọn tí Gani bá ti ń ṣiṣẹ́ papọ̀ gbogbo wọn náà máa àgẹ́sì Ìgbòho àti Iru Ekun ṣùgbọ́n kí Gani lè mọ̀ wípé 1 billion ìwọ nìkan ó fẹ́ fèsì Yorùbá ọgọ̀ kò dẹ̀ ní bá mi yí àwọn tó ń tì ẹ́ láyà Gani àwọn tó ń dífá fún ẹ tó ń ka ẹ láyà tó ń kì ẹ láyà tó ń kì ẹ bí ìbọn tó ń jẹ́ kó yé ẹ wípé ìwọ nìkan ó máa dá ṣẹ́gun àwọn ọmọ Yorùbá ó yá jẹ́ kájọ máa ṣe lọ bí kún ló lóko bí pàkúté ni bóyá ìwọ nìkan dé ó lè ṣẹ́gun gbogbo wa bóyá àwa làwa máa ṣẹ́gun ẹ ó yá kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà. àwọn Gani náà tún lọ bá US imam wípé Iru Ekun ẹ má jẹ́ kó wá lọ́ọ̀ṣì ẹ̀ ń bẹ́ Ìgbòho ó máa pa kábíyèsí yín o torí ìgbà yẹn tá n kàǹpé tí Chief Igboho sọ wípé kí bàbá Tinubu kó wá join Yorùbá nation train àìjẹ́bẹ̀ a máa gbérù wọn àti bàbá Ọọ̀ni látẹ̀yìn òun ni wọ́n lọ sọ fún wọn bẹ̀ èyí ló mú òun ni US imam náà dẹ̀ wá sọ fún Chief Igboho padà wípé nǹkan tí wọ́n sọ fún wa lélẹ̀ èyí ló mú Chief Igboho wá sọ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kí làwọn fẹ́ pa Emir Sulu Gambari fún kí ni Emir Sulu Gambari ṣe fáwọn tó máa pa àwọn fẹ́ dáàbò bo àwọn ọmọ Yorùbá tó wà ní Kwara torí àwọn Yorùbá tó wà ní Kwara àwọn ni wọ́n ránṣẹ́ pé wọ́n gbogbo wa ládẹ̀rí bí àwọn terrorist bọ́ ṣe yabo bẹ̀ yẹn tí wọ́n pa ọba tó ń pàjòyè tán dẹ̀ ń dáná sun ilé tán ti lé gbogbo àwọn èèyàn kúrò lórí ilẹ̀ bàbá wọn. We are there to protect them, not to attack Emir Sulu Gambari ní Ìlọrin. àwọn àlàyé tí wọ́n jọ ṣe fúnra wọn nìyẹn. Yorùbá ẹ máa rárá fi balẹ̀ o ẹ máa rí ara fi balẹ̀ àìmọ̀ rárá fi balẹ̀ wa akọ́yà jẹ́ wá o ṣé rí situation tá a wà nínú Nàìjíríà tìmùtìmù tó kẹ́gbẹ́ dànù ni ogun abẹ́nú ó ń jà èéfín ẹ̀ fẹ́ máa rú síta nísìnyí kábíyèsí olórí ọba gbogbo kábíyèsí olórí aládé gbogbo bàbá wa Ọ̀nìrìṣà Aláàfin alpha ṣé gbogbo ariwo tá a pa láti yọdún yìí ó ti hàn sìn ẹ̀yin gọ́vnà ṣàmóye ìgbà tá a ti pariwo wípé ká invite gbogbo religious leader any religious preacher tó bá tún preach anything wàhálà ikú pípa or whatsoever lẹ̀ Yorùbá kẹ́ ẹ gbé kẹ́tì mẹ́wọ̀n tẹ́ bá ti mú méjì mẹ́ta tẹ́ fi jófin àwọn tó kù wọ́n á súnkì ṣebí gbogbo ẹ̀yin gọ́vnà lẹ dákẹ́ tẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ìgbọ́n nǹkan tá à ń sọ ṣe ráyè yín báyìí ṣe bẹ́ẹ̀ rò wípé àparọ́ ni ìgbà tó ti wá sọ máìdí wọn síta ń sè ṣé ó tán ọkùnlérè Aláyínká ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fídíò ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹnu kọ́pa wọn ni ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àbòsí ni gbogbo yín jọ ń ṣe àbòsí ni gbogbo yín jọ ń ṣe àbòsí yẹn la dẹ̀ máa ṣe tó fi máa kọ́kà ẹgẹ́ kọ́kọ́ kà wá bóyá ẹ máa rí president jẹmọ́ débi tá ẹ máa lẹ fẹ́ jẹ́ spokesperson kan wàláhì ọkùnlérè àwọn ọmọ yẹn á da màlúù láti January wọ December láti south wọn á dá wọ Canada ẹ tí ì mọ̀ kankan ojú gbogbo wájọ máa bó ni ó máa bó jẹ ẹnìkan lọ ṣé wá rí by the time tó bá wá fẹ́ unleash program wọn yìí
tẹ́ bá rò pé máa sá kúrò ní Nàìjíríà ilẹ̀kùn ti mú yín lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ní rán ni President Trump pa ṣé àṣírí ò padà tú báyìí ṣé President Trump ò padà jàre wa ṣe bẹ́ẹ̀ kógun tí ìjọba bàbá Tinubu ẹ kógun tí ẹ lè dànù ó kẹ́rù ẹ̀ wọ́n láwọn ò dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́ ṣé there is Christian genocide now or not ṣé ìmáàmù tó sọ̀rọ̀ bí ṣé kò ti confirm Christian genocide kí lẹ tún kù tẹ́ fẹ́ gbọ́ kò sí ó ti clear ó ti confirm ẹ̀ àwọn nǹkan tó ṣe ń bínú sí Tinubu lélẹ̀ wípé Tinubu yẹ kó declare Nigeria as an Islamic country yes wọ́n fẹ́ kó ṣe as a president kó lè wà lórí orúkọ wọn orí gbogbo everything but ìgbà tí Tinubu ò ṣe òun náà ṣe gbé ìmáàmù yìí jáde ṣe wá rí gbogbo nǹkan tí ìmáàmù yìí sọ pátápátá ohun tó fọ fún fèrè nínú meeting wọn kó sọ síta ni o wọ́n ti fẹ́ kó bá bàbá Tinubu báyìí bàbá Tinubu géèmù tẹ́ ẹ̀ ń play àfàìmọ̀kẹ́ má tara yín mọ́ géèmù this time around ṣe ti rí sìn ẹ lùsì lọ́dọ̀ mùsùlùmí ẹ tún máa lùsì lọ́dọ̀ Christian Ọlọ́run pẹ̀lú nǹkan tí wọ́n sọ àìmọye mùsùlùmí ló máa kẹ̀yìn sí yín torí you are too desperate sir Christian àgàgà wọ́n fẹ́ àwọn náà dẹ̀rẹ̀ plan tó ń ṣe nígbà tó ti lo ọ̀rọ̀ terrorism láti gbé yín kúnlẹ̀ lórí ìkúnlẹ̀ wípé okay listen to their agenda kẹ́ bèrè blueprint wọn tẹ́ ẹ̀ gbà tẹ́ ẹ dúró pa síbẹ̀ òun náà ṣe gbé géèmù yìí jáde fún yín wọ́n ti kó bá yín lọ́dọ̀ àwọn Christian ẹ kúkú mọ̀ pé àwọn Christian kúkú ní sọ̀rọ̀ ohun tó mo máa ṣe wà nínú mi àgbàlagbà ṣe inú kodoro wọ́n ti kẹ̀yìn yín sí Christian wọ́n ti kẹ̀yìn Christian sí yín báyìí sìn wọ́n ti wá rí wípé gbogbo tactics tán lè lò láti fi gbé yín wálẹ̀ gbogbo ẹ̀ náà ti lò ìṣẹ̀lẹ̀ dúró pa síbẹ̀ ẹ yo wọ́n wá wò pé ọ̀nà wo ẹ jẹ́ àbárín òun àti Christian jẹ́ ṣẹ́rí pọ́n ti bàjẹ́ fún yín báyìí the only tita lè mọ̀ ń bẹ́ tó lè wẹ̀ yín mọ́ tí ẹ ò bá jáde láti ọ̀dọ̀ presidency kẹ́ wá debunk gbogbo nǹkan tí Mallam yìí sọ ó sọ débi wípé ẹ wà ìsọpọ́tì pé kọ́ lọ islamize United Nations United States of America bàbá ẹ ti fọwọ́ ara yín fa ogun tí ò ní tán ogun ti fẹ́ dé báyìí níbi tá a bá dé wàhálà ti fẹ́ ṣẹlẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ dúró lórí ọwọ́ yín ẹ dúró dáadáa àsìkò ti tó tí kinní tá à ń wí tó máa dé o bàbá Tinubu orúkọ yín ò ní parẹ́ láéláé wípé lórí yín ẹ̀yin ìpasẹ̀ yín ni ogun fi wọ ilẹ̀ Yorùbá ni wọ́n fi wá kógun jà wá so you were aware of all these things torí pé ẹ fẹ́ wà bẹ́ẹ̀ you kept quiet even when tá à ń ṣe Yorùbá nation tí bàbá Akíntóyè ń pè yín pé kẹ́ wá join wa you knew about all these secrets yet ẹ̀yin sì sì pẹ́ lọ́bẹ̀ ẹ wá débẹ̀ àníkẹ́ gbé regional lẹ̀ ẹ rí nǹkan kan ṣe ẹ̀ ń fè ní dènì ẹ̀ ń fọ̀lá dọ́là ó tiẹ̀ ti dáa àti wá bẹ̀rẹ̀ àti kẹsẹ̀ kan bọ̀ ṣòkòtò pẹ̀lú yín nísìn orúkọ tèmi ò yí padà Yèyé Dáràpọ̀ owó èkókókó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share ètò yìí tí fídíò yìí ò bá yẹ bá mi to play again and again fídíò yìí wà very very interesting gan bá mi share káàkiri jọ kún mi lọ́wọ́ jẹ́ kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n wà wẹ̀ gbogbo group bá mi share síbẹ̀ they must hear it bẹ́ẹ̀ ni bye for